èpè tẹ́ ń sẹ́yìn bí ìgbà tẹ́ tún dá wàhálà alẹ́ síra yín lọ́rùn ni. Èyí tí bàbá yín sẹ́ lánàá, bàbá yín Aole, èpè tó sẹ́ lánàá tó gbé Ọ̀yọ́ sẹ́ lánàá, èpè yẹn ò tí ì tán lórí ìran Ọ̀yọ́. Ẹ̀yin ọmọ tó ń dá mi ilẹ̀ pẹ̀lú èpè, tí wọ́n fẹ́ pè ṣe kódà ṣé ẹ̀yin Ọ̀yọ́ ṣe fẹ́ kí a continue nínú slavery ni? Tó wá jẹ́ pé téèyàn kan bá sọ̀rọ̀ kan báyìí, tẹ́ni ẹ bá sọ̀rọ̀ gidi kẹ́ tó wí kẹ́ tó fọ̀ báyìí, ó ti dẹni burúkú torí pé kò support yín àbí kò sọ ọ̀rọ̀ tí tó bá òun lọ. Èèyàn mẹ́ta ló wà nínú ayé. Nínú mẹ́ta yìí, èèyàn kan nínú mẹ́ta wọ́n máa ń ní success tó triumph, wọ́n máa ń rí àṣeyọrí tó pọ̀ gan. Èèyàn méjì wọ́n èrè àṣeyọrí rárá. Tàwọn lèèyàn mẹ́ta yìí, àkọ́kọ́ èèyàn tó bẹ́nu ayé, òun lẹni tí ò ní ronú, kì í ronú, ṣùgbọ́n máa ń gbàmọ̀ràn. Ìmọ̀ràn nìkan náà sì ní ìdàmọ̀ tó bá ti lè fún báyìí, tó bá ti lè fún nímọ̀ràn báyìí, yóò mọ̀ tẹ̀lé lọ ní gọ̀ọ́. Òun ìgbàmọ̀ràn tiẹ̀, òun ronú tiẹ̀, ìmọ̀ràn nìkan ní ìgbà. Ẹnì kejì lẹni tó jẹ́ wípé òun tiẹ̀ kò ní làákàyè, kì í sì tún gbàmọ̀ràn. Kẹ́ fún nímọ̀ràn dọ̀túnla mẹ́wàá kò ní gbà, òun gẹ̀ sì ní kèlè, kò ní ronú tí ń dárò, kò ní làákàyè. Ẹnì kẹta òun lẹni tó ní làákàyè tí máa ń ronú, tí sì tún máa ń gbà. Ẹ̀yin Ọ̀yọ́, ẹ jẹ́ ẹni tí ó máa ronú tí ó sì tún máa gbàmọ̀ràn. Torí pé ẹ jẹ́ nìkan tó yẹ pé ẹ kì í ro àròjinlẹ̀. Ó ní gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ fi ń ṣẹlẹ̀. One way traffic ó lè ṣe lọ́yọ̀. Epe Aole ó ń jà yín lọ́yọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ ti ríré. Èyí tí bàbá yín ní ṣiṣẹ́ yẹn. Ẹ̀yin ọmọ tòní, ẹ̀yin náà tún wá ń ṣẹ́ èpè lẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ yín. Pẹ̀lú èpè tẹ́ ń gbé àwọn èèyàn ṣẹ́ láì hùwà èpè. Táwọn ọmọdọ́mọ yín dépè yóò bá tán lára tiwọn, ọmọ tiwọn náà ti ń bọ̀, bóò lẹ ṣe fẹ́ kó rí? Ṣé wọ́n fẹ́ mọ fi èpè lẹ̀ fún ìrandíran ni? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìlú tó bá ti lè pàtàn jù àti ga wọn ìmọ̀ nira ni. Ẹ lọ wò dáadáa. Gbogbo agboolé, gbogbo ìdílé tó bá ti lè pàtàn jù, ilé yẹn ò lè grow, agboolé yẹn ò lè tòrò, ìlú tó bá ti lè pàtàn jù, wọn ò lè ní progress láyé. Ìgbogbo ìtẹ̀ tí ọba Adeyemi àná pa, sọ́tún nǹkan ṣe ní báyìí, àbò bà nǹkan jẹ́. Gbogbo ìtàn táwọn bàbá yín pa lájọ́ kìíní àná Ẹ̀yin Ọ̀yọ́, ṣé àwọn ìtàn yẹn tún nǹkan ṣe ní àbò bà nǹkan jẹ́? Ẹ̀yin ọmọ náà tún ti bẹ̀rẹ̀ sí ní sọ̀tàn ti yín, ṣé yóò tún nǹkan ṣe ni àbí yóò pọn bàbá nǹkan jẹ́? Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ń ṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbọ̀gbọ̀, mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òdi gbogbo ibi tí ẹ títí láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá. Àtùpà ò gbọ́dọ̀ kú, ṣàlàáfíà ní bá gbogbo àmọ́ kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe. Ọmọọba Adéọlá Adéyẹyè Kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi. Máa ń lébìlì ọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun, ọmọ àrùwò oníbù ẹja kìkì ọ̀kasà ní ilẹ̀ bẹ́mí lọ́mọ bá lù fọ̀n aláyé mọ̀rẹ́ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀kẹ̀ ṣẹ̀gi. Èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fìn, ọ̀kan ń ṣe rú mi, ọ̀kan ń ṣe wọ̀ mí, ẹ̀kẹta ló ń ṣe bó lè rú mi bó lè wọ̀ mí, sáà tiẹ̀ mójú mi dòde. Kí ni tí àjọ fẹ́ gbé ẹ̀wò lórí ètò yìí lónìí? Lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nípa ìtẹ̀síwájú ìran ọmọ káàárọ̀ oòjíire, ìràpadà ọmọ Yorùbá. Ìtí à ń ṣe lórí ètò yìí ó ní pé gbogbo ibi tí ojú wa dúdú sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ibi tí ó ṣe wípé ọpọlọ wa ò ṣí sí
gẹ́gẹ́ bí ọmọnìyàn, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, òun làwa ń gbìyànjú àti ṣí wa níyè, láti ṣí ojú wa, láti ṣí ọpọlọ wa, láti jẹ́ ká rìnà rí àwọn nǹkan tó pamọ́. Ẹ̀yin Ọ̀yọ́, ṣé wọ́n fi èpè wọ́n fi ṣe yín ni? Kí ló dé tó jẹ́ wípé gbogbo ìgbà èpè ni? Ó dá, ṣé ẹ̀yin Ọ̀yọ́ ṣe fẹ́ kí a continue nínú slavery ni? Tó wá jẹ́ pé téèyàn kan bá sọ̀rọ̀ kan báyìí, tẹ́ni ẹ bá sọ̀rọ̀ gidi kẹ́ tó wí kẹ́ tó fọ̀ báyìí, ó ti dẹni burúkú torí pé kò support yín àbí kò sọ ọ̀rọ̀ tó bá Ọ̀yọ́ lọ. Ẹ ti mú bú kíá, ẹ ti sọ̀rọ̀ òdì. Tí òye yín ni pé èpè tẹ́yìn sẹ́yìn ẹ mọ̀ pé èpè, wọ́n ní àwọn bàbá wa ní ọmọdé bùrọ̀kọ bojú ẹ̀yìn, òjò kọ́ lolúwéré ń pa ni. Èpè tẹ́yìn sẹ́yìn bí ìgbà tẹ́ẹ̀ tún dá wàhálà alẹ́ síra yín lọ́rùn ni. Èyí tí bàbá yín sẹ́ lánàá, bàbá yín Aole, èpè tó sẹ́ lánàá tó gbé Ọ̀yọ́ sẹ́ lánàá, èpè yẹn ò tí ì tán lórí ìran Ọ̀yọ́. Ẹ̀yin ọmọ tó ń dá mi ilẹ̀ pẹ̀lú èpè, ṣé wọ́n fẹ́ pè ṣe yín ni? A sọ wípé Ọ̀yọ́ èṣèlú àbá ń jiyàn rẹ̀. A sọ wípé Aláàfin Ọ̀yọ́ èṣọba àbá ń jiyàn rẹ̀. Kò sẹ́ni tó sọ pé Aláàfin Ọ̀yọ́ èṣọba, kò sẹ́ni tó sọ pé Ọ̀yọ́ èṣèlú, kò sẹ́ni tó sọ pé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ àbá yín ṣe, gbogbo aláfẹ́ bá yín ṣe, àmọ́ ẹ̀yin lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ ní ẹ̀ bá wa ṣe. Ewúrẹ́ olóhùn sọmọ ìyá àgùntàn, àgùntàn yín ló ní bàbá tán, àgùntàn tí yín ló ní ìran tó ń òbí kúkúrú. Ẹ jẹ́ wa wọ́ èmi jọ ìwọ ojú mi, ẹ jẹ́ wa wọ́ ẹ̀ bọlẹ̀. Ẹ̀yin Ọ̀yọ́, ẹ ṣọ̀tẹ̀ títí tí ẹ ń bínú ìran Yorùbá, ìran ọmọ káàárọ̀ oòjíire débi wípé ẹ sì ń sọ́pọ̀ọ̀tì ọmọ Haúsá, ọmọ Fúlàní, ọmọ Ìgbò against ọmọ Yorùbá, torí wípé ẹ sáàfẹ́ gbà pọ́mọ Yorùbá yẹn òun lásíwájú. Ní ìgbọ́rí níbi tí ọmọ Haúsá ti ń dìtẹ̀ ọmọ Haúsá torí pé wọn ò fẹ́ kí Haúsá yẹn ó jọ̀gá. Ẹ wo Nigerian election, bẹ́ẹ̀ ṣe wo Nigerian election, tí ọmọ Haúsá bá fẹ́ support ọmọ Haúsá pé wọ́n gbé ọmọ Haúsá kalẹ̀, kò sí ọ̀rọ̀ aburú tẹ̀lé sọ sí tó, ẹ̀yin ọmọ Haúsá yẹn náà ni ó wà pé àníṣẹ́ a máa wá Yorùbá yìí náà nìkan àní gbàfà síwájú níwọ̀nba ìgbà tí ìrònú tí ò bá ti bá ti wá mú. Ìrònú wa ò sì lè jọra. Ẹ jẹ́ àjọ gbé ọ̀rọ̀ ìsínú làákàyè. Bẹ́mi ṣe wà, mo like àwọn èèyàn máa criticize mi gan. Àmọ́ tí èèyàn bá fẹ́ criticize mi, mo like èèyàn criticize mi positively. Positive criticism yẹn, ó máa ń fún mi ní ìrònú láti lè ronú mọ́ forward pé ibo ló tún kàn. Èèyàn mẹ́ta ló wà nínú ayé. Nínú mẹ́ta yìí, èèyàn kan nínú mẹ́ta wọ́n máa ń ní success tó triumph, wọ́n máa ń rí àṣeyọrí tó pọ̀ gan. Èèyàn méjì wọ́n èyí láṣeyọrí rárá. Tàwọn lè èèyàn mẹ́ta yìí, àkọ́kọ́ èèyàn tó bẹ́nu ayé, òun lẹni tí ò ní ronú, kì í ronú, ṣùgbọ́n máa ń gbàmọ̀ràn, ìmọ̀ràn nìkan náà sì ní ìdàmọ̀ tó bá ti lè fún báyìí, tó bá ti lè fún nímọ̀ràn báyìí, yóò mọ̀ tẹ̀lé lọ ní gọ̀ọ́, ohun ìgbàmọ̀ràn tiẹ̀, ohun èrònú tiẹ̀, ìmọ̀ràn nìkan ní máa ń gbà. Ẹnì kejì lẹni tó jẹ́ wípé òun tiẹ̀ kò ní làákàyè, kì í sì tún gbàmọ̀ràn. Kẹfún nímọ̀ràn dọ̀túnla mẹ́wàá kò ní gbà, ó ń gẹ̀sì ní kèèlé, kò ní rònú tí ń dárò, kò ní làákàyè. Ẹnì kẹta, òun lẹni tó ní làákàyè tí máa ń ronú, tí sì tún máa ń gbàmọ̀ràn, tó bá fún nímọ̀ràn yóò gbà, yóò sì tún ronú. Ṣé ráwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgbésí ayé wọn ò lè jọra wọn? Ìkan ṣoríire. Ẹni àkọ́kọ́
tó jẹ́ wípé tó bá fún nímọ̀ràn ìmọ̀ ń gbà àmọ́ kèé ronú ṣẹ́rírù yẹn kò ní pẹ́ tó fi jìn sí kòtò, torí pé tó bá sọ fún pé eléyìí dáa kò ní gbèyẹ̀wò bóyá ó dáa àbí kò dáa. àwọn yẹn òun làwọn mùsùlùmí àtàwọn christian, mo fi wọ́n wé ẹni yẹn, torí pé táàfà àwọn bá ti sọ pé báyìí ni bẹ́ẹ̀ náà ni, tí pásítọ̀ bá sọ pé báyìí náà ni bẹ́ẹ̀ náà ni, dádí ni, mọ́mí ni, àfáwà àṣẹ àkíníkàkíníkan ni, ní táwọn afá bá sọ táwọn sọ òun ni ẹni àkọ́kọ́ nìyẹn. ẹni kejì irú ẹni yẹn, irú alákọ̀ọ́kọ́ yẹn àti rìn nínú ayé ẹ̀ yóò nira, àgọ̀ òní ó pàdánù, torí pé ẹni tó fẹ́ gbàmọ̀ràn lọ́wọ́ ó lè jẹ́ ní ibi ló fẹ́ fún nímọ̀ràn, wọn ò sì ní fún nímọ̀ràn tó dáa, mọ́kànsá fún mọ̀ràn náà yóò sì mọ̀ tẹ̀lé gọ́gọ́sù ni, yóò mọ̀ tẹ̀lé gọ́gọ́ ni. ṣe wá rẹ́ ní kejì tó jẹ́ pé òun ò ní làákàyè kì í sì tún gbàmọ̀ràn rárá, olówó ọ̀sì jù, ayé tiẹ̀ ti run kó tó run, ó wà láyé bí òkú, torí pé ìrònú kò lè dárò, ó tún wá kọ̀ kò tún ló nímọ̀ràn kò tún gbàmọ̀ràn, bó láyé ẹ̀ṣẹ̀ wá fẹ́ rí. ṣe wá rẹ́ ní kẹta ń tiẹ̀, àwọn ni wọ́n mọ̀ excel, àwọn ni wọ́n mọ̀ ń rí àṣeyọrí tó pọ̀. àwọn ẹlẹ́ẹ̀kẹta yẹn lẹ́ni jẹ́ pé wọ́n fún nímọ̀ràn yóò gbé yẹ̀wò pẹ̀lú làákàyè tiẹ̀, tí ẹ̀kan bá sọ fún pé 1+1 is 2, yóò fẹ́ mọ̀ pé bóun ni 1+1 ṣe jẹ́ 2, how come, yóò ní explain further. tó bá fún nímọ̀ràn kan pé báyìí ni ó ṣe lò gbésí ayé ẹ̀, yóò gba ìmọ̀ràn tó bá wá délé yóò wá jókòó, yóò wá tú ìmọ̀ràn tán fún, yóò wá tú palẹ̀ báyìí, yóò pẹ́ ilé ìtàn fún mi yìí nínú gbogbo ìmọ̀ràn márùn-ún, ó dà pé méjì yìí wà òkè, mẹ́ta ilé ò dá mi ilé tẹ̀lé lè, àmì ilé ó make sense, yóò wá fi làákàyè ẹ̀ yóò gbé kalẹ̀, yóò wá tú gbogbo ìmọ̀ràn yẹn, yóò tú yẹ́bẹ́yẹ́bẹ́. irú àwọn èèyàn báyìí ni wọ́n máa ń nílọ síwájú, ni wọ́n máa ń excel. Ẹ̀yin Ọ̀yọ́ èwo lẹ fẹ́ jẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta? èyí tí kálukú bá fẹ́ jẹ́ òun ni ó mú èèyàn ní ìfọwọ́ ara rẹ̀ bí ìdìgbésí ayé ara ẹ̀. ẹ̀sìn kan ní ọmọ bí ìdìgbésí ayé ẹ̀, àfá ò lè bí ìdìgbésí ayé tó yà fà gọ́fà rẹ̀ gan kò rí tiẹ̀ bí ìdì, pásítọ̀ ò lè bẹ́ẹ̀ bí ìdìgbésí ayé ẹ̀, babaláwo ò lè bẹ́ẹ̀ bí ìdìgbésí ayé ẹ̀, ìwọ fúnra rẹ̀ ni wà bí ìdìgbésí ayé ẹ̀. ìtò fún wa lè bí ìdìgbésí ayé ẹ̀, òun náà ni atọ́nà tó jẹ́ wípé ìbẹ̀ gbé, ìbẹ̀ jẹ, ìbẹ̀ mu, tí ń ṣe kíni, tí ń ṣe ẹ̀mí tí Olódùmarè fi ṣẹ̀dá ẹ̀. tí ìmísí yẹn tẹ́mi ẹ máa bá ẹ sọ̀rọ̀, yóò mọ̀ bá ẹ sọ̀rọ̀ èyí tó jẹ́ ọ̀nà òótọ́ àti èyí tó jẹ́ rọ́. ẹni tí bá wá ní làákàyè tí sì tún máa ń gbàmọ̀ràn, irú wọn ni wàá máa béèrè nínú ara ẹ̀ pé ìmọ̀ràn tí mò ń gbọ́ yìí, ní tẹ́mi mi sọ yìí, ṣóòótọ́ ni, ṣọ́nà ni, ṣọ́nà ni àbí ìsọ̀nà. bẹ́ẹ̀ gẹ́lẹ́ nílé ayé ṣe rí. Ẹ̀yin Ọ̀yọ́, ẹ jẹ́ ẹni tí ó máa ronú tí ó sì tún máa gbàmọ̀ràn, torí pé ẹ jẹ́ nìkan tó yẹ pé ẹ kì í ro àròjinlẹ̀, ó ní gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ fi ń ṣẹlẹ̀. one way traffic ó lẹ́ ń ṣe lọ́yọ̀, tẹ́bá tí wọ́n lè ṣe one way traffic, àkóbá ni fún yàn. ẹ gbọ́dọ̀ jẹ́ni tí ó máa ronú tí ó sì tún máa gba ìmọ̀ràn, torí òní kọ́, torí ọ̀la ni. èyí tí àwọn bàbá yín ṣe lánàá ó lẹ́yìn ń gbà lónìí ilẹ̀ ń rí yìí, rìsọ́ọ̀tì tàná yẹn lẹ̀ ń rí yìí. ìtẹ́ ilẹ̀ bá tó wá ṣe lónìí, rìsọ́ọ̀tì ẹ̀ ló tún jáde lọ́la. Epe Aole ó ń jà yín lọ́yọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ ti ríre, èyí tí bàbá yín ní ṣiṣẹ́ yẹn. ẹ̀yin ọmọ tòní, ẹ̀yin náà tún wá ń ṣẹ́ èpè lẹ̀ fún àwọn àrọmọdọ́mọ yín, pẹ̀lú èpè tẹ́ ń gbé àwọn èèyàn ṣẹ́ láì hùwà èpè. táwọn ọmọdọ́mọ yín dépè yóò bá tán lára tiwọn, ọmọ tiwọn náà ti ń bọ̀, bóò lẹ ṣe fẹ́ kó rí? ṣé wọ́n fẹ́ mọ́ fi èpè lẹ̀ fún ìrandíran ni? kò yẹ kó rí bẹ́ẹ̀. ó yẹ kásìkò kan wà tó jẹ́ wípé ẹ ti ẹ̀jọ̀kọ́ ẹ reflect lórí life yín pé òkè ibi tá a ti ń bá bọ̀ ní, ibi tá a bá dé ní, látìgbà tá a ti ń bá bọ̀ yẹn, kí ni
progress tó mú bá wa? Kí ni progress tá a ní? Ìlú tó bá ti lè pàtàn jù àti ga wọn ìmọ̀ nira ni. Ẹ lọ wò dáadáa, gbogbo agboolé, gbogbo ìdílé tó bá ti lè pàtàn jù, ilé yẹn ò lè grow, agboolé yẹn ò lè tòrò, ìlú tó bá ti lè pàtàn jù wọn ò lè ní progress láyé. Torí bóyá ẹni tí ó ṣe yín láàánú, tí ó ṣe yín lóore, ẹ ti pàtàn fún pọ́mọ àlè ni, ẹ ti pàtàn fún pé ìwọ ìsara wa. Bóyá ọmọ tí bàbá yín mú wálé tó mú wálé gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀, àbókàn mú wálé pé kó máa gbé ọ̀dọ̀ yín, bóyá òun ni ó ṣokùnfà oore fún yín. Ẹ ti wá pìtà fún ẹni jẹ́ kó mọ̀ pé kèé sára yín, òun náà rọ̀ wá níwùwà ara yín mọ́, tó bá ilé yẹsẹ̀ kó nu lé ayé yín rúnnu tẹ́bà mọ̀. Ó ti wá níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìdílé, torí pé ìgbà míì Olódùmarè amọ́ṣẹ́jẹ́ wípé ẹni tí ó jẹ́ ògo òdílé, tí ó gbé ìlú yẹn ló kọ́ga, tí ó gbé ilé yẹn lórúkọ ga, ó lè má jẹ́ ọmọ tá a bí nínú ilé yẹn gangan. Tó dífá fún Ọ̀rànmíyàn tí ó lọ tẹ ìgbìn nídó. Ẹni tó jẹ́ kí ògo Bìní ó jáde lónìí, tí ó wáyé mọ́ tí ń jẹ́ Bìní, Ọ̀rànmíyàn ni, kìí sọ ọmọ bíbí Bìní. Àwọn kan tí ń gbé Bìní k'Ọ̀rànmíyàn tó lọ bẹ̀. Ẹni tó jẹ́ kọ́ mọ́ gbókọ̀ rẹ̀ tó bá ní Ọ̀yọ́ 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 lónìí, pé Ọ̀yọ́ wọ́n ń pè Ọ̀yọ́ Ọ̀yọ́, ibìkan bẹ́ẹ̀ tán ń pè lọ́yọ́ lónìí, Ọ̀rànmíyàn ni, ọmọ bíbí Ilé Ifẹ̀ ni. Tán bá pa ìtàn fún nígbà tó dé Bìní, bó tẹ̀ jẹ́ pé ìjà náà ni, ṣùgbọ́n tó bá ṣe pé wọn ò bá láàyè, tó bá ṣe pé kò ráàyè ṣe nǹkan tó lọ ṣe ń bẹ̀ ni, wọn ò ní gbókọ̀ Bìní. Tí ò bá kúrò ní Ifẹ̀ kó try láti to explore, kò ní síbi tí ń jẹ́ Ọ̀yọ́ lónìí. Torí pé gbogbo wa nínú ayé lónìí, ibìkan ni gbogbo wa ti ń ṣẹ̀wá, ibìkan ni gbogbo wa ti ń rìn bọ̀ tá fi débi tá dé lónìí. Ibi tá ti wá rìn bọ̀ yẹn la ní àgbọ́dọ̀ gbàgbé, tí í ṣe orísun gbogbo wa. Gbogbo ẹ̀yin onítànkítàn, ẹ̀ tún nǹkan ṣe, kàn mọ́ bà nǹkan jẹ́ sí ni. Gbogbo ìtàn tí bàbá Aláàfin àná Adéyẹmí, gbogbo ìtàn tí bàbá yẹn pa kan tó lọ, ṣé gbogbo ìtàn tí bàbá yẹn pa só tún nǹkan ṣe ní báyìí àbó bà nǹkan jẹ́? Gbogbo ìtàn tí bàbá Adéyẹmí àná pa só tún nǹkan ṣe ní báyìí àbó bà nǹkan jẹ́? Gbogbo ìtàn táwọn bàbá yín pa lájọ́ kìíní àná Ẹ̀yin Ọ̀yọ́, ṣé àwọn ìtàn yẹn tún nǹkan ṣe ní àbó bà nǹkan jẹ́? Ẹ̀yin ọmọ náà tún ti bẹ̀rẹ̀ sí ní sọ̀tàn ti yín, ṣé yóò tún nǹkan ṣe ní àbí yóò pọ̀n bàbá nǹkan jẹ́ sí? Tí ó wà mọ́ bàjẹ́, kìí ṣe pé àwa ni ló affect, ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́ ní àtúbọ̀ mọ́ affect. Tó ẹ̀yin gẹ́gẹ́ lẹ́mọ̀ jájò rẹ̀yìn kàkàkẹ́ mọ́ lọ síwájú. Tó pé gbogbo tẹ́ ń pàtàn fún, tẹ́ ń sọ fún pé àwa la ní Yorùbá, ìlú mẹ́rin àbí ìlú mẹ́fà tó wà lábẹ́ Yorùbá gbà yẹn, òun ní kíníkan kíníkan, ìgbà tó yá òun ni wá ṣe kíníkan. Gbogbo ìtàn yẹn àkóbá ní òtúmọ̀ ṣe fún yín. Àwọn ìtàn yìí ló wú jáde tá fi mọ̀ pé, àwọn ìtàn tẹ́sọ̀ náà la fi mọ̀ wípé ẹ̀yin lẹ́kọ́ ogun lẹ́ ń kójá gbogbo àwọn ìlú tẹ́lẹ̀ tẹ́ẹ̀dó, gbogbo àwọn ìlú tẹ́lẹ̀ ẹjẹ́ kìíní lórí ìgbà náà. Ìtàn tẹ́ ń sọ yìí tó ń jáde yìí ló jẹ́ ká mọ̀ pé ṣe lẹ́ ń kó ọmọ Yorùbá lẹ́rú, tẹ́ ń ta ọmọ Yorùbá sóko ẹrú, tẹ́ ń ta ìran yín sóko ẹrú. Ìtàn tẹ́ ń pa káàkiri torí pé ẹ fẹ́ jẹ ọ̀gá, òun ló já àṣírí. Àṣírí yẹn wá tú, gbogbo ìgbà táwọn aláṣírí yẹn só wá tún yín ṣe ní àbọ́gbà yín jẹ́, ẹ rò dáadáa. Gbogbo àwọn ìtàn tó ń jáde tá ń sọ yìí, tó ń jáde yìí, ṣé ó ń tún Ọ̀yọ́ ṣe ní àbọ́ ń ba Ọ̀yọ́ jẹ́? Ọ̀yọ́, ẹ ronú jinlẹ̀, ẹ mọ́ kù sóko ẹrú, ẹ mọ́ fi tàn, ẹ mọ́ fi run àwọn ìrandíran yín tó ń bọ̀, ẹ mọ́ fi èpè, ẹ mọ́ fi run àwọn ìrandíran yín tó ń bọ̀. Ẹ gbà fún aṣíwájú, ẹ jẹ́ kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè ó ṣọ̀kan, ká fìmọ̀ ṣọ̀kan, ká lè ní ìtẹ̀síwájú. Títí ìgbà mi tẹ́ láǹfààní àti pàdé mi lórí ètò tá pè ní Ìràpadà Ọmọ Yorùbá. Ọmọ Adéọlá Adéyẹmí, kí ti pààrọ̀ lóko tèmi, èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú, ó dìgbà kan náà.
ìràpadà ọmọ Yorùbá àtúbọ̀